lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tuntun ọ̀sàrà tá a wà nínú ẹ̀ yìí ìyẹn ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹsàn-án ọdún 2025 the 14th of September 2025 ìní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi ló máa ṣe ìpàdé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣàbẹ̀wò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sáwọn alágbára orílẹ̀-èdè yìí ìyẹn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí olóyè Olúṣẹ́gun Matthew Aremu Òkìkíọlá Ọbásanjọ́ ẹni tí ó gbé èèyàn túmọ̀ sí ẹbọrọ òwú tàbí bàbá Ìyábọ̀ àti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun tí yóò jẹ́ Olúbàdàn kẹrìnlélógójì ìyẹn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí Peter Obi tó bọ́ Ọbásanjọ́ àti Ládọjà sọ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ti padà gbọ́ àwọn ọ̀rọ̀ náà. Ìlú Ìbàdàn lágbègbè Bódìjà tí ọba Rasheed Ládọjà tó fi ṣe ibùgbé ẹni Peter Obi kọ́kọ́ gbà lọ bẹ́ẹ̀ ló jẹ́ pé ó kọ̀wọ́ rìn pẹ̀lú àwọn bíi olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 Chinedu Gbádébọ̀ Revival bẹ́ẹ̀ lágbẹnusọ ẹ̀ Yunusa Tanko náà tẹ̀lé àti ọ̀kan lára àwọn alájọṣe ẹ̀ tó ń jẹ́ Ṣẹ́gun Adébánjọ níbẹ̀ ni wọ́n ti balẹ̀ sí ọ̀dọ̀ ọba Ládọjà tó sì jẹ́ kó di mímọ̀ wípé òun wá ṣe kábíyèsí fọlá ọba Ládọjà òun sì wá kíkú oríire ó sì ní òun wá fẹ́ kí gbogbo ayé jọmọ̀ pé ọ̀kan náà ní gbogbo ọmọ Nàìjíríà kò sí ẹ̀yàmẹ̀yà àti wípé inú ìṣọ̀kan ìní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a bá wà ń ṣọ̀kan ìní orílẹ̀-èdè Nàìjíríà ìní ó fi lè gòkè tó sì lè dàgbà sí i. ṣá o lẹ́yìn tí Peter Obi tó bá ọba Ládọjà sọ̀rọ̀ ló tún padà kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà bọ́jọ́ Nàìjíríà ọjọ́ iwájú wọn yóò tún ṣe dára inú ń bá ọba Ládọjà sọ tó sì jẹ́ pé lẹ́yìn tó kúrò ní ìlú Ìbàdàn ìlú mórílẹ̀ ìlú Abẹ́òkúta Ẹ̀gbáǹtólú ní ìpínlẹ̀ Ògùn ó di agbègbè Hilltop tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi ṣe ibùgbé ní ìlú Abẹ́òkúta nígbàrà tí Peter Obi àti Chinedu Gbádébọ̀ Revival Yunusa Tanko àti Ṣẹ́gun Adébánjọ tó balẹ̀ sílé Ọbásanjọ́ ìní wọ́n ti kí wọn káàbọ̀ tó sì mú wọn wọ yàrá ìgbàlejò tí bàbá wà níbẹ̀ ni ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣe ààrẹ alágbádá orílẹ̀-èdè yìí láàrin ọdún 1999 sọdún 2007 nílò ti bá Peter Obi àti àwọn àlejò ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ la gbọ́ pé ọ̀rọ̀ òṣèlú ọdún 2027 pàápàá ipò ààrẹ tí Peter Obi tó tún lé ó wà nínú nǹkan tí Ọbásanjọ́ tó bá Peter Obi sọ tá a sì fìdí ẹ̀ múlẹ̀ pé ó tún wo Ọbásanjọ́ kó jẹ́ pé Peter Obi ní yóò rí tíkẹ́ẹ̀tì ààrẹ ọdún 2027 tí ò rí gbà nítorí ó gbàgbọ́ pé àwọn ẹ̀yà Ìgbò àwọn gan ni ipò ààrẹ kan lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. ṣá o lẹ́yìn ìpàdé náà Peter Obi ó tún kọ̀rọ̀ síta o ìpè ọ̀rọ̀ nípa orílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe rí àti òṣèlú ni làwọn bá Ọbásanjọ́ sọ ṣùgbọ́n tí kò sọ jù bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ tó kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀.